ní sùúrù ọmọ pẹ̀lú ọmọ alẹ́ tẹ́tẹ́ ọmọ ìjọba ọba àlàlà méjọ yé mọ̀jẹ̀ ọmọ àpèrè ọwọ́ kòwé àpèrè ọwọ́ kẹ̀kúsí ó tó yà á jẹ lálẹ́ ọ̀yún tàbí pọ́lú gbọ̀gbọ̀gbọ̀ bí ẹni wọ̀ya àjàgbọ́gbọ́ títì lóde ọ̀yàn arákùnrin tàṣí ọ̀yá dolú ọ̀yá tinúkẹ́ ọ̀yá sẹ̀rẹ̀gbẹ̀gẹ̀ lérí ẹ̀sìn ayọ́lẹ̀dùnjẹ lórí àkànmú kótó di kọjáde gẹ́gẹ́ lọ yá sá ojú mi ò tó àbàjá lọ yá sá ojú mi ò tó nílé olúkọ àlá ẹlú ọmọ létéńté kótó jọba mọ́kọ̀ àlàlà mẹ́jọ yẹ mọ̀ jẹ níjọ́ tí ọ̀run yá bọ̀ lájàṣẹ́ ẹlẹ́jọ́ sí tí ọlọ́ya tí wọ́n ń kọya onígbàlà wọ́n gbé gbàlà lóde ọ̀yàn alágídí ti gbàgídí ẹ̀mú gidi máa lé bàbá yín ó ní ọ̀yá dolú kó o lè wọ̀ mí dákúmọ́jú mi bàtà ìlàsọ ọ̀yá fi gbé ka ọ̀yá dolú ọ̀yá tinúkẹ́ ọ̀yá sẹ́rẹ́gbẹ́gẹ́ lórí ẹ̀sìn nínú ilé bàbá tó bí ọlọ́mọ àkànmú o olúbàdàn gbogbo olúbàdàn ọmọ olùkọ àlá ẹlú ọmọ alẹ́ tẹ́tẹ́ fọmújọba mọ́ ọgbà àlàlà méjọ yẹ jẹ́. Thank you very much.